Splendid Cartoon Yoruba. One eternity later. Yẹlẹ ká sọ ní bàrà mi jẹ́ mi lè mọ orúkọ yín. Ẹ dákun kí ló dé tó yẹ pé ẹ ń fi ti yín kalẹ̀ ṣé èmi tí mò ń pè mí níṣẹ́ ni tẹ́ wá fi mí kalẹ̀ lórí fóònù láti nǹkan bíi 10 minutes ago kí ló dé? Ẹ bẹ́ẹ̀ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yàn ná. Tí iṣẹ́ mi ò ní time ní tẹ̀kàn wá wéèsì àsìkò mi tẹ̀ wá ń play mo ìgbóhùn yín ni. Nọ́mbà 2 tí mo pè yín fún mo lóòdù dátà 1002 nísìn. Mo dẹ̀ tan dátà mi kalẹ̀ owó mi lẹ kó kí ló dé kí ló ṣẹlẹ̀? Lákọ̀ọ́kọ́ oníbàárà mi ẹ má bínú wípé. Ẹ má pè mí oníbàárà yín ó sì wo oníbàárà yín wo lẹ́fẹ̀ẹ́ kó àgbà kò bá 1200 plus lẹ kó lọ lórí fóònù mi ẹ̀ wá ń dáko oníbàárà yín eléyìí bú wo. Mo ṣe dátà 1002 ṣé èmi tí mo fẹ́ ṣe dátà mi màkà tí mo fẹ́ lò ní iṣẹ́ dákẹ́ mọ́ lò dákẹ́ mọ́ kó dátà ẹ̀ wá ń kó mi lówó ẹ̀ wá ń dáko oníbàárà eléyìí bú wo yín wo lẹ̀ wá ń dáko. Tí má gbọ́ yín dáadáa sá. Ẹ má gbọ́ mi ebe tí yín bá di ẹ má gbọ́. Tí ọ̀rọ̀ afẹ́ yẹ ká gbọ́ yín kí ló dé tẹ́ ṣe wá pè wá. Mi ò ṣe ní pè yín mo fẹ́ kòkó fẹ́ dáa fún yín ni 1002 tẹ́ kó lórí fóònù mi nísìnyí lówó ní kírẹ́dìtì ṣé owó èké ni. Mi ò lódù dátà 1002 ẹ̀ tún kó mi lówó lo dátà. Ẹ wá ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ kẹ́ gbọ́ mi. Cameroon ni wọ́n wà ní ọmọ kíyàn tó owó Nàìjíríà kó di pé ìwà wàhálà tíyàn ń ṣe. Ọ̀wá ní ẹ̀ bá fẹ́ gbọ́ mi ẹ kọ́ tiẹ̀. Splendid Cartoon Yoruba. Àwàdà tí ò lẹ́lẹ́gbẹ́.